Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ yìí, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n. Bí a ṣe gbọ́ o, ẹ̀yin ará ilé, wọ́n ní kábíyèsí àárẹ̀ sí àwọn ńkò àǹtí wa fashion. Wọ́n ní wọ́n wá sí inú palace láti wá rí kábíyèsí. Bí a ṣe gbọ́, wọ́n ní ó yẹ kí àǹtí wa fashion ìpè látìgbà tó ti yẹ kán return sí palace pẹ̀lú ọmọ ìpè wọn ò gbọ́ nǹkan kan. Wọ́n ní pé wọ́n wá bá kábíyèsí láti mọ ìgbà tí àǹtí wa máa return sí palace. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe mọ̀ wípé tí kábíyèsí tó bá ti bímọ tọ́mọ wọn bá ti wọ bí oṣù mẹ́ta, wọ́n máa gbé ọmọ yẹn, wọ́n máa gbé wọ inú palace láti ṣe ritual fún ọmọ náà. Èyí tó jẹ́ pé wọ́n máa fi ìlẹ̀kẹ̀ sí ọwọ́ ọmọ yẹn tó máa di prince àbí princess. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti ní kí àwọn ọmọ àǹtí wa fashion, wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó jẹ́ ìyàlẹ́nu fún gbogbo àwọn ará inú palace pé kí ló dé tí wọ́n ń yẹ ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n gist tí a gbọ́ yìí ò ní wípé inú bí àwọn uncle àǹtí wa fashion méjèèjì tí wọ́n wá sí inú palace pé kí kábíyèsí kí wọ́n sọ ìdí tí ó jẹ́ pé wọ́n fi jẹ́ kí àǹtí wa fashion kó gbé àwọn ọmọ ẹ̀ wá sí inú palace. Wọ́n ní ìgbà tí wọ́n dé, wọ́n ní kábíyèsí, wọ́n ránṣẹ́ sí kábíyèsí pé wọ́n ń béèrè wọn. Wọ́n ní kábíyèsí ṣáà nìkan jẹ́ kán wá. Ìpè wọ́n ní ìkan nínú wọn, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn. Tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkà. Ìpè àwọn ọmọ ìpè nítorí Queen Naomi ni wọ́n ṣe jẹ́ kí àǹtí wa fashion kó wọ inú palace. Ìpè Queen Naomi, ìpè òun ló ń jẹ́ kí kábíyèsí máa ṣe gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe yẹn. Ìpè ara Queen Naomi nìkan ni Queen Naomi mọ̀, allegedly bá ṣe gbọ́ o, tí wọ́n ní àwọn arákùnrin yìí sọ tó bá jẹ́ lóòótọ́ ní gist tá ń gbọ́ yìí. Ìpè báwo ni kábíyèsí á ṣe bí ìbejì tí kábíyèsí ò ní ṣe ritual rite fún àwọn ọmọ wọn láti gbé wọn wọ sínú palace. Ìpè ọ̀rọ̀ yìí, ìpè kàyéfì ló jẹ́ fún àwọn. Ìpè nítorí pé kábíyèsí kọ́ abandon àwọn ọmọ wọn sí Ìkòyí lọ́dọ̀ ìyá wọn. Kábíyèsí ò tiẹ̀ sọ nǹkan kan pa bí àwọn ọmọ yẹn ṣe máa resume sínú palace. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí màá yín ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Queen Naomi nìyẹn, ló ń tabá Queen Naomi, ló ń sọ̀rọ̀ sí Queen Naomi, ló ń sọ̀rọ̀ sí kábíyèsí. Wọ́n ní bàbá Erin ńlá bá bínú. Ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Àtúndé, Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ? Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ. Lórí channel mi mo máa ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ bá ti subscribe kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o. Wọ́n ní bí àwọn arákùnrin yìí bó ṣe bẹ̀rẹ̀ sí bú Queen Naomi nìyẹn tó ń sọ̀rọ̀
kì sí wọn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n ní bí inú ṣe bí bàbá àwọ̀ erin ńlá nìyẹn. Wọ́n ní bàbá àwọ̀ erin ńlá bá bínú. Wọ́n ní bí bàbá àwọ̀ erin ńlá bí wọ́n ní nǹkan tí ọkùnrin wá sọ tó wá bí kábíyèsí nínú ni pé nǹkan tó máa ṣe fún Queen Naomi wọn ní expect ẹ̀. Ipò máa jọ Queen Naomi lójú. Ipe torí Queen Naomi selfish. Ipe gbogbo nǹkan tí Queen Naomi ń ṣe yẹn ara Queen Naomi kan ni wọ́n mọ̀. Ipe wọ́n fẹ́ rí èèyàn kankan ní sàkání kábíyèsí. Wọ́n nígbà tí ọkùnrin dẹ̀ ti fẹnu ẹ̀sẹ̀ pé òun máa fi ojú Queen Naomi rí òun dẹ̀ máa nǹkan tó ń dẹ̀ máa ṣe fún wọn. Ipe wọn ò ní expect ẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe pé àwọn ọlọ́pàá nìyẹn o. Tọ́ni kan wá kó àwọn ọkùnrin méjì yìí pé kí wọ́n lọ sign undertaking. Ipe nǹkan kò gbọdọ̀ ṣe ìyàwó àwọn. Ipe tí nǹkan bá ṣe ìyàwó àwọn àti àwọn jọ máa wọ ṣòkòtò kan náà. Wọ́n ní báwọn ọlọ́pàá ṣe dé nìyẹn tó kó wọn lọ sí police station. Allegedly bá ṣe gbọ́ o nǹkan tí a gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ẹ̀yin èèyàn lé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò wa ní thumbs up o. Ọlọ́run ilé. Please share this video, like and subscribe. God bless you. Thank you so much.